Alhamdulillah wa salatu wa salam ala rasulillah Muhammad bin Abdullah wa ala alihi wa sahbihi wa man wala ma ba'd. Adakwa fún Allah subhanahu wa ta'ala tí ó ṣe wá ní mùsùlùmí tí ó ń ṣẹ̀sìn gba ìlànà tí òjíṣẹ́ rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam tí ó fi lélẹ̀ fún wa, tó yìí sọ pé ní taraktukum ala al-mahajjati layluha kanahariha la yazigu anha illa halik. So Ọlọ́hun fi wálẹ̀ sójú ọ̀nà tó yẹ sí pé ní ẹnìkan ò ní gúnrí ń bẹ̀ àfẹn tó fẹ́ parun, ẹnìkan ò ní sọ pé òun tún fẹ́ ṣe nǹkan míì tí òun ṣe, òun tún fẹ́ tọ ọ̀nà yẹn, ó kàn fẹ́ gúnrí lásán ni o, kò ní máa tọ̀ bó ṣe yẹ kó tọ̀, kó máa tọ̀ geere, kó kàn gúnrí àfẹn tí ó yóò parun. So lẹ́yìn túmọ̀ sí pé ní bá náà bá gbé kalẹ̀ fún wa náà ní ká ṣe kí ni, ká ṣe bí ẹ̀sìn náà tó bá lè kalẹ̀ fún wa náà ní ká ṣe kí ni, ká máa tẹ̀lé. Torí ó sọ wípé ní taraktukum ma in tamassaktum, ó ní Ànábì ni mo fi nǹkan lẹ́ẹ̀méjì fún yín, taraktu fikum amrayn. So tawni taraktu fikum ma in tamassaktum bihima lan tadillu. Ànábì ní mo fi ilẹ̀ in tí ẹ sì pé ní mo fi ilẹ̀ sọ́dọ̀ yín, in tí ẹ sì pé ní tẹ́ bá di méjèèjì mú ẹni sọnù. Mélòó ló pé méjèèjì? Kí wá ní nǹkan àkọ́kọ́? Kitab Allah, òun náà ni ìwé Ọlọ́run. Kí ni nǹkan kejì? Wa sunnati, àti sunna mi Ànábì sallallahu alaihi wasallam. So mo yẹ pé àwa tá ń ṣe sunna, àwọn nǹkan táwa rí náà ọ̀rọ̀ ẹ̀sìn, so ta fi ń ṣe sunna náà ni. So ẹ̀yin tẹ́ẹ̀rẹ̀ tí ṣe sunna, bẹ́ẹ̀ tí ó rí sunna tó ń rí sá, tó ń rí kórìíra, so àwọn nǹkan tó yé le tó lè má jẹ́ pé ẹ lè má ì tí mọ̀, àbí ó lè má ì tí yé yín náà ni, tó sì yẹ kẹ́ mọ̀ kẹ́sì gbọ́ yé, kẹ́sì máa fi ṣẹ́ṣe. So adúpẹ́ fọ́lọ́run bá tó fi wá sórí ìmọ̀nà báyìí, in tí ó mú wa kó lórí ìmọ̀nà náà, àbí Ọlọ́run bá kó dákun kí ó má jẹ́ kí ó kọlù wa, kó sì má yẹsẹ̀ wa kúrò rẹ̀ tí a fi lọ bá níjọ́ ẹni tí yóò gbà lẹ́rú tí ó sì yọ́nú sí. So ní ìrọ̀lẹ́ yìí, in tí mo fẹ́ fi sọ̀rọ̀, so comment tí mo fẹ́ comment lórí ọ̀rọ̀ kan ni, so mo fẹ́ fi sọ̀rọ̀ náà ni tí wọ́n ti fèsì sí dáadáa, táwọn ọmọ ìyá wa ti fèsì sí, kí Ọlọ́run kó dákun kó san ọmọ ìyá lẹ́san dáadáa. So lórí fọ́tò tí Sharaf tí wọ́n yà fún wọn, ẹ gbọ́ dáadáa o, tí wọ́n yà fún wọn kò ṣe tí Sharaf yà. So torí yàtọ̀ ń bẹ́ẹ̀ àmẹ́nu ìyá tún ṣàlàyé dáadáa lórí rẹ̀, so kò sí ní gùn ara, torí kò ní kí n fẹ́ wá kọ́mẹ́ǹtì lórí ẹ̀, àwọn ọmọ ìyá ti ṣàlàyé lórí ẹ̀. Àwọn ibi kankan tẹ́mi kọfẹ́ tí ó wù pé kí n tanná sí fún àwọn tí ọ̀rọ̀ díẹ̀ ọba kí n tó, àbí kẹ̀ bí àwọn ibi tí mo rò pé bí àwọn lè máa tọwọ́ bá látara pé àwọn ọmọ ìyá tálà gbé kalẹ̀ láti máa ṣe àwọn àtúnṣe báyìí, kálá kó dákun kó mú ọdún dáadáa lórí rẹ̀, kó sì fi ṣọ́ rẹ̀ ṣọ́ wọn. So wọ́n lè rò pé kò ń ṣe nǹkan tí so wọ́n lè rò pé in tí àwọn ní láti mẹ́nubà náà ni, tálà fẹ́ kí wọ́n mẹ́nubà náà ni àwọn mẹ́nubà. So ṣùgbọ́n a rí pé mo tún rí group yẹn lórí, mo rí post yẹn lórí group kan tí mo wà, ẹnìkan send ẹ̀, so ẹni ẹ tiẹ̀ send ẹ̀ ni kò tiẹ̀ sọ̀rọ̀. So àwọn wò pé ó nídìí kí a ṣe ìdánilẹ́kọ̀ọ́ àtúkàtọ́nà sí àwọn kan tí ó ti rọ́pọ̀lọpọ̀ lè máa torí ẹnìkan sọ ní wọ́n tẹ̀ tí wá dẹ́ngẹ́, ó ní wọ́n lòun ìdọ̀ Sharaf tí wá dẹ́ngẹ́, ìyẹn ni kọ́ post, ó lọ post, ó English náà ló kọ́, ó ní ó post. So ṣé kọ́ máa post kọ́ dúró bí ẹni tí kí ni ẹ̀yọ́ kọ́ lè fi mọ̀ wípé ní ẹni tó ń bọ̀ láti Nàìjíríà tí fẹ́ gbà wọ́ọ̀dù ní ìbáyìí, báwo ló ṣe á dúró báyìí. So
torí pé tí ò yóhun àtakò táwọn ń ṣe látara pẹ́lú mi àìmọ́ ni o ẹlòmíì sì kéré ó mọ̀ fóònù mi dà ni ó jẹ́ kí n ìtara náà ni ló kàn ń ṣe ìbánú alhasad kéta ló kàn ń ṣe ká ẹni táwọn ìdọ̀rọ̀ Sharaf eléyìí táwọn kó ìra táwọn fẹ́ máa lálàsí ọlọ́run tó wá tún pọ́nlé tó báyìí tó ra òrìgbà nílẹ̀ lọ́wọ́ àwọn fáwọn wà nílẹ̀ wọ́n pọ́n àwọn fáwọn yìí náà ni so wọn àwọn fáwọn ò dẹ̀ wọ́ ọ̀tẹ̀ wọn ṣiṣẹ́ tó kọ́gbà so alhamdulillah so narju an yakuna dhalika ajil bushrahu naam so ẹ jẹ́ kí n kọ́kọ́ gbé fọ́tò yẹn ní tí àwọn èèyàn ti gbé káàkiri náà ni so mo kọ screenshot tí orí group yẹn so mo screenshot ẹ ni ẹ jẹ́ kí n kọ́kọ́ gbé wá ná group yẹn tẹ̀ dà náà ok so ẹ ká wo fọ́tò yẹn wọ́n ni ok ẹ kí n lọ sí under screenshots ẹ kí n lọ sí under screenshots ẹ kí n lọ sí under screenshots nínú group yẹn mo wọ̀ lọ. ok wọ́n ni so fọ́tò náà ni ẹ jẹ́ kí n zoom ẹ so fọ́tò náà ni ààrẹ kò dọ̀rọ̀ Sharaf kí n kọ́kọ́ reduce contrast yẹn kó lè bá show there so ààrẹ kò dọ̀rọ̀ Sharaf ni tí wọ́n so a sì rí pé alábá tó ń fún wọn láwọ̀dì náà ni so mímí tẹ̀ owó dáadáa mi lọ sí kódà mi lọ sí online tí mo lọ wo àwọn videos yẹn mo rá àwọn míì tí wọ́n jọ fún wọn ní tí mo lọ wo àwọn photos yẹn so mo ti sọ àwọn míì gan tí wọ́n fún wọn láwọn award gan tí ó ń ṣe àwọn nìkan so Dr. Sharaf àti gbọ́ nínú àwọn fídíò mi tàrí bí alánà bí ní jọ́wọ́ tó sọ yìí ní tí ọlákàlà fi bí ní tó bí award yẹn tó sì àwọn ọ̀rọ̀ míì tí ó máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ń takò wọn ṣùgbọ́n àwọn òun lẹ̀ yà lọ sí pé wíwà àlàyé tá a fẹ́ ṣe so wọ́n sì nídìí kọ́ yà sí torí kò yẹ kí bí àwọn ọmọ kan tó ń ṣe ẹ̀yin so ìjẹ́kọ́ kó yí ẹ̀yin pé dọ́tọ̀ ní táwọn mọ̀ ẹ̀yin tẹ́yìn ò yé ẹ̀yin so òun ni àlàyé tá a fẹ́ ṣe fún yín nísìn so alákọ̀ọ́kọ́ ni pé yíya fọ́tò ipò tó wà náà ló ṣì wà haram ni so kò tọ́ ni torí pé àdìsí pọ̀ lórí ẹ̀rẹ́gẹ́dẹ́ àdìsí àbú ìyá ṣéwọn lágà ni àbí àdìsí ẹyẹ Abdullahi ibn Umar àbí àdìsí gẹ́gẹ́dẹ́rẹ́gẹ́dẹ́ àdìsí Abdullahi Umar ẹyọ kan péré àdìsí Abdullahi Umar nìkan péré ni mo nìkan kódà kò sọ fún mi pé tọ́ra wa a máa ya Tinubu máa ya Ọbásanjọ́ máa ya àwọn ìwé géèmù bọ́ọ̀lù tó máa ń gbà sheikhs tó máa ń pè ní sheikhs tó máa fi ń gbá bọ́ọ̀lù super strikers yẹn á yà complete ẹ̀ kódà bó o bá so àwọn ọmọ àwọn ti bá kọ̀kọ́ já létí gbà mí ti bá rí artist mi tó kọ̀ ya Tinubu àbò ya ẹnìkan tí wàá máa ń kí Allahu Akbar. So tálà táàfù máa sin ibi láti máa sin Allah náà nìyẹn ṣe pé ìtàn pẹ̀lẹ́ sí náà ni pé àwọn nǹkan tálà fẹ́ ká gbé kalẹ̀ ó tẹ́ pẹ̀mí wá ń fẹ́ láti ṣe ní nǹkan tẹ́ pé ó ti ń di owó fún ìmọ̀ àti ẹ̀ńtà náà kára bí kájọ nímọ̀ nípa kájọ ní ẹ̀bùn yíyà nǹkan so ẹ̀gbọ́n wa kọ̀ọ̀kọ́ àdìsẹ̀ sójú bọ́ọ̀dù ni ó dẹ̀ lọ ó ti mọ̀ pé àfẹ́ràn àdìsẹ̀ so yíkà tí mo kà àbí bí a ó tiẹ̀ kà á lẹ́ẹ̀kan pé ó tu ó lọ nítorí mo rántí pé ṣé mo ti lè kalábá ń gbà yẹn ó ti pẹ́fà so innal ladhina yasna'una hadhihi suwar yu'adhabuna yawma al-qiyamati yuqalu lahum ahyu ma khalaqtum hadith Abdullahi ibn Umar so àwọn tó máa ń ya àwọn àwòrán wọ̀nyí wọ́n fìyà jẹ wọ́n ní yọ̀bí nàlẹ́kẹ́ ọmọ wọ́n sọ fún ẹ pé ní ẹfẹ̀mí sí ń tẹ́ dá ẹ̀ẹ̀kan tẹ́mi wí nìyẹn àdúgbò náà mo ti gbé fọ́tò lẹ̀ kékeré àmì ń sọ̀rọ̀ nígbà tí mo jù bí 11 years lọ ni o so gbogbo àdìsí wa lè lómi ti gbọ́ kò ṣáfi láǹfààní náà ni so àdìsí wa pọ̀ rẹ̀ gẹ̀dẹ̀ ẹwà àdìsí kan tiẹ̀ wà ó yanjú gbogbo rẹ̀ so la'ana Allahu al-musawwirin gbogbo ẹni tó bá ti ń
ṣe tó ń ya picture tó ń ya image aláàánà gbogbo wọn. So eléyìí náà làwọn afáàfin sẹ pé ní àti fọwọ́ yà àti fi àlà kámẹ́rà yà tó bá ti ń yà haram ni, torí pé tó bá pé inú nǹkan tá fi mọ haram ni pé ní àyìnlá àǹfààní tó bá ti làánà ẹni tó bá ṣe haram ni. So ṣùgbọ́n in tí ó wá wà lábẹ́ ibẹ̀ yẹn ni pé tó bá bọ́ sí ipò dọ̀rúrọ̀, ipò pé haja a nídìí láti yà haja nìyẹn, àbí maslaha azima, àbí àǹfààní kan tó tóbi tí ó jáde látara ń tafẹ́ ṣe tó sì ẹ̀ pé ń tafẹ́ ṣe yẹn nídìí ká ya fọ́tò. So ibẹ̀ yẹn a wà dé sí abẹ́ ọ̀rọ̀ pé ṣé àlà la fi yà. So tó bá yẹ pọ̀ wọ́ ni haram náà ni máa jẹ́. Ó bá fẹ́ lọ ṣe hajj wọn ò gbọdọ̀ fọwọ́ yà, torí pé yẹn ń ju hadith Abu Hurairah man azlam mimman yakhluqu ka khaliqi. So kò ń ṣe ẹni tó sọ pé fọ́tò gan ló jọ ìyẹn, ẹ lọ tún wo yẹ̀wò dáadáa. ẹni tó ń fọwọ́ yà tó fẹ́ yakhluqu ká yẹn ni, kò sọ pé yakhluqu khaliqi, yakhluqu ka khaliqi. káàfù adatu tashbih yẹn ṣe hàn pé níbẹ̀ yẹn ó kéré sí ká sọ pé ká lò ní kí ni yakhluqu khaliqi aw yushbi aw yankulu khaliqi aw yansakh khaliqi. àná ọmọ ọ̀rọ̀ rẹ̀ sọ púpọ̀, ó ní yakhluqu ka khaliqi, yakhluqu ka khaliqi. àwọn oníbàlágà àti gbọ́nbẹ̀ yẹn. So adatu tashbih bẹ̀yẹn ká yẹn, so ó ń jẹ́ ká mọ̀ yí pé ní ó fẹ́ ṣe tí ó jọ ń tálà ti dá. kìí ṣe pé ní hadha ar-rajul kal asad, so àti mọ̀ pọ́kùnrin yóò lẹ́ ń ṣe asad, ṣùgbọ́n kal, so adatu tashbih ká yẹn asad wájú shabahu bẹ̀yẹn òun ní pé ní fil madha, maybe fi shaja'a aw fil jur'a aw fil ghilza aw fi kini aw fi lub so three tiger gbọ̀ngàn àbí lions ni ó sì burú. So bẹ́ẹ̀ náà ni yakhluqu ka khaliqi, ó fẹ́ dá irú ntẹ́mi Ọlọ́run bá dá irú ni gẹ́gẹ́ bí irú. ṣùgbọ́n àwọn afá sọ pé níbẹ̀ yẹn tó bá jẹ́ pé ní ààlà ni bí fídíò kámẹ́rà àbí fọ́tò kámẹ́rà, ìyẹn ẹ̀dá Ọlọ́run bá yẹn náà ni, kò ń ṣe yakhluqu ka mọ́, ẹ̀dá Ọlọ́run bá yẹn náà ló kọ́pì síbì kan. kò ní kí bí ó fẹ́ dá ọdún tọ́lọ́run bá dá, òun náà fẹ́ ṣe bí Ọlọ́run kọ́, torí ò lè sọ́n sí pé ẹni tó wà ní fọ́tò yẹn èmi mo bí. lẹ́yìn ẹ̀kọ́ bá ń artist nísìn tó bá mú fọ́tò nísìn tó draw ẹ̀ tẹ́wàá sọ yóò ní èmi rí iṣẹ́ tí mo ṣe ní wàhálà tí mo ṣe ọpọlọ ní èmi mo gbẹ́ ní kalẹ̀ mo ṣe gbẹ́ ojú ẹ̀. ṣùgbọ́n tó yẹ fọ́tò ló kọ̀yà fún èèyàn tó gbé kalẹ̀ kí wàhálà ò lè ṣe, ẹni tó wà mẹ́rin ló gbé kalẹ̀. So n tó kàn ṣe ojú pé ó yá ó dẹ̀ lọ fọ́ lọ, torí ẹ pé ní ibi tá a tún sọ bẹ́ẹ̀ ni pé tẹ́wàá ya fọ́tò ẹ má jẹ́ kó máa lọ design ojú yín o, tẹ́wọ́n lọ fi photoshop lọ ṣe ìwọ jẹ́ pé chocolate ni wọ́n wà photoshop ṣe ó wà dàbí ẹni pé ó pa ó gbọdọ̀ sí ojú rẹ̀ wọ́n bẹ̀ nù, eléyìí kò tọ́. ìwé tá bá tiẹ̀ ṣìnà dọ̀tí ojú àbọ̀nù kòkòrò ojú á sọ pé normally tẹ́lẹ̀ náà ìwọ náà ó ṣàlò cream kojú balẹ̀ lọ, ìyẹn ò ṣe tó máa ń dúró sára. ṣùgbọ́n kọ́ máa nù kó wá lọ dí pupa yẹn, ìyẹn ó ti change sùúrọ̀ tó lọ́n fi ẹ́ sí. So tá bá sọ pé kó sábẹ́ ìyẹn ashad níbi hadaron, so ìyẹn lè jẹ́ ó tún lè jẹ́ ẹni tí ó tún léwu tó ti jẹ́ ń tà àkọ́jú kó jẹ́ fọ́tò lásán lọ. So bí kìíní yóò ṣe máa bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn. àbáyá fọ́tò fún ẹ ọ́ lọ gbé sí bí effect àbí kìíní kan tó wàá sọ ẹ́ di bí cartoon padà, ìyẹn tó ti burú. ṣùgbọ́n tó yẹ kí wọ́n náà bó ṣe post bó ṣe yá náà lọ kíni ló show náà ló ṣe gbé ẹ kalẹ̀, ó ìyẹn á sọ pé ẹ̀dá Ọlọ́run yẹn náà ni, kò sí pé à ń ṣe tẹ̀síwìrì bẹ́ẹ̀. bó dẹ̀ pé èyí tó fọkàn wá balẹ̀ náà ni pé ó gbẹ bọ́ sọ́ndà haram ni. ṣùgbọ́n tó ti bó ṣe bọ́ sọ́ndà haram yẹn tàbá ń wò pé indal haja ibi haja àbí alhaja alimasa, so tó bá yẹ kí ibi tí a ní bùkátà sí ní dandan láti ṣe èyí tawassal bihi ila iqamati al-farida. tó bá yẹ kí bí a fẹ́ lọ ṣe hajj nsìn, kò sí bá ṣe fẹ́ ṣe hajj táà ní lọ passport office, wọ́n ti send picture dé embassy wọn ní Saudiya ká tó dé bẹ́ẹ̀ gan.
wá lò ní òní ya fọ́tò á sì ṣe ọ̀nà yàn fún ọ so àìnímọ̀ nìyẹn o tí wọ́n lè mí àìnímọ̀ ń pa wọ́n kò máa ráwọn ṣẹ̀sìn lórí òdo so o ní ṣe ọ̀ràn yàn torí pé o ní mọ̀ pé eléyìí ó ti bọ́ sí ọ̀ndà rẹ̀ àmọ́ èyí nǹkan táwọn ẹbí kọ́ fún apá àgbẹ̀rọ̀ ṣe tó dẹ̀ pé tó ń bí condition àwọn ẹbí ní ó dá ìfúnwọ́ o lè ṣe báyìí so ibi bẹ̀ yẹn so ó tọ́ níbẹ̀ ẹ̀ka katira ẹ̀ka sẹ̀kọ̀ lẹ̀ katira ó ṣe tírà yìí iná àwọn tírà tí ó wà tó sì sí aka táàdì àǹfààní yẹn al-halal wal-haram ti Sheikh al-Uthaymin so a sì rí pé Sheikh Uthaymin iná àwọn àgbààfà tí Allah fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ni àlọ́ sí àtakò àìmọ̀kan tẹ́yìn oníbíjà ń ṣe kódà Sheikh Adam kálá kó bá ṣàforíjì fún wọn yin àwọn bàbá yìí ìgbèlè mi ti tó sọ wọn Sheikh Adam yin bàbá yìí tí ó nídìí káwọn wákàtí ó wà náà kọ́lẹ̀ wà náà wé wọn kò ń ṣe inú ìwé wọn ẹ̀kan ní Sheikh Adam ti máa ń sọ̀rọ̀ àwọn àfáà Salafiyu sòsò yẹ kó wò lẹ̀ mọ́ tó bá àdìgbà Salafi sọ wá wò pé àwọn ẹgbẹ́ kan àwọn ẹran kan ṣùgbọ́n irọ́ ni Ànábì àtàwọn sàbẹ̀ ẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ so wọn ò dé làá fẹ̀sì jọ so kò ṣe bí àìjọ kan àbáwọn kan lọ́sẹ̀ ń dé wí tẹ́yìn ṣe káàkiri lẹ́nu tẹ́yìn ṣe Kọ̀dìríyà tẹ̀fín tẹ̀lé Kọ́dìrì Jìlání tẹ́yìn ṣe Tìjàní tẹ̀fín tẹ̀lé Ibrahim Tìjàní ṣàfihàn ẹgbẹ́ pé sàbẹ̀ kan jẹ́ Salaf táwọn jẹ́ Salafiya orúkọ ni fáwọn àjọ ti lọ́nà ẹ̀sìn àti ní ìsinsìn Ànábì àtàwọn sàbẹ̀ rẹ̀ ṣẹ̀sìn táwa lé yẹ kí wọ́n ṣe àfáàfin sọ pé ní ẹ̀ máa pe lẹ́wọ̀n àlẹ́ Salafiya yẹn mọ́ra yín gan lórí ẹ̀yìn alùsùn náà káwọn oníbìdà máa kà tó fi máa ṣe àṣìgbọ́ àti àṣìṣe takò pé ó tọ́jú bẹ́yìn náà ń jẹ́ báyìí wẹ́ àfáàtún ní wẹ́ tẹ́bá dẹ̀ ṣùlù náà láti jẹ́ kọ́ mọ̀ pé irú mùsùlùmí tẹ́yìn ṣe ń sìn ní mùsùlùmí pé a fi ń ju ẹ̀sìn wájú àwọn sálàfù yẹn Ànábì àtàwọn sàbẹ̀ rẹ̀ kò tún sábúrú ń bẹ̀ torí pé Ànábì náà ló sọ pé ní Islam tó bá ti pín rẹ̀ lẹ nísìn àwọn tó wọ́n là náà ni àwọn tó yẹ pọ́ bá ń ṣe irú tèmi ṣe àtàwọn sàbẹ̀ mi àwọn àtàwọn sàbẹ̀ rẹ̀ lọ́sìn pé ní sálàfù tó bá ń ṣẹ̀sìn sàlàfíyà ta fi ń ṣe ìdọ́fà sí wọn so bí Tìjàní àwọn tẹ̀lé Tìjàní náà ti ń jẹ́ Tìjàníyà táwọn tẹ̀lé Kọ́dìrì àwọn Tìjàní jẹ́ Tìjàníyà àwọn tó tẹ̀lé Kọ́dìrì Jìlání náà ṣe ń jẹ́ Kọ̀dìríyà wà tá bá ń tẹ̀lé àwọn sálàfù náà máa jẹ́ sàlàfíyà àwa sì lálà torí pé àwa là ń ṣe tánàbí sọpọ̀ tó bá ń tẹ̀lé tó ń ṣe tóun àtàwọn sàbẹ̀ òun ṣe lénìí nìkan ni wọ́n là so kò ń ṣe tí Kọ́dìrì Jìlání gbé kalẹ̀ àbí Yamọ́dá Tìjàní àbí Ibrahim Niyas gbé kalẹ̀ àbí ṣé ògbólálà gbé kalẹ̀ tánàbí àtàwọn sàbẹ̀ rẹ̀ gbé kalẹ̀ àdìsí tó sọ yìí tí ò ní ìdíkà kò ṣe ní tó pamọ́ náà so Salafi ń pera ní Salafiya kò ń ṣe pé àìjọ ẹgbẹ́ tuntun kan a lè má mọ̀ra gan ẹ kò lè ṣe anywhere tó bá ti wà nílùú tó bá ti wà tó bá tí àti ṣe tánà mi ṣe báwo ló ṣe mo tánà mi ṣe wẹ̀rí fún gbogbo tó bá ń ṣe tó bá ti kàn tó bá ti wà kò ń ṣe pé àwọn bá wá ń ṣe bó ṣe bá tó ń ṣe ìyẹn ó sọnù so kí n tó wọ́ sínú tíra ẹ kí wọ́n kọ́ wo ẹ̀jẹ̀ mú tíra ṣe kádà wọn kọjá lè tọ́ ti ká lè mọ àwọn táwọn ká tíra wọn fún wa torí ọkùn ti ọ̀ràn míì inú aburú náà ni pé wọ́n ti gbà àwọn èèyàn kọjá tó bá ń gbọ́rọ̀ wọn gan kò ní tàlé ti wà bọ̀ ẹ̀ àwọn ta ní síkọ̀sì bí Sheikh Adam ẹ̀ ká gbọ́n tó sọ nípa àwọn àbúrò ìbẹ̀ lọ́wọ́ mi so a ti ká ọ̀rọ̀ jáde nínú tíra lórí ní tí Sheikh Adam gan sọ nípa àwọn bàbá yìí so ẹ̀ kí n kan Sheikh Adam sọ nípa Sheikh Ibn Baz so ẹ jẹ́ nǹkan tó kàn pa Sheikh Ibn Baz so inú tawjihu da'wa du'at so tíra wa ní Americas náà Sheikh Adam ló ṣe so Sheikh Adam ló ṣe Adam Abdullah Al-Ilori so ń ṣe tíra tó pamọ́ pé àdámọ̀ so ẹ̀rí Sheikh Adam ń sọ̀rọ̀ bọ̀ nípa Sheikh Ibn Baz nípa àwọn ọkọ̀ tó ṣẹlẹ̀ ń pa wọn ní ẹni tí nǹkan ṣẹlẹ̀ ń pa rẹ̀ wọ́n ní wa huwa fadilatu Sheikh Abdul Aziz Ibn Baz wọ́n láwọn náà ní ẹni sheikh ẹni yìí náà ẹni àpọ́nlé tí orúkọ rẹ̀ ń jẹ́ Abdul Aziz Ibn Baz min akabir ulama Islam nínú àwọn àgbà olùmọ̀ Islam ni wọ́n bẹ̀ wọ́n sọ pé nínú àwọn àgbà olùmọ̀ Saudi o wọ́n nínú àwọn àgbà olùmọ̀ Islam ẹ lọ́ka tọ́bìkì under tọ́bìkì ba'du salafiyyin wal ulum al haditha wal falakiyya ẹni pé ní ìhà táwọn àgbáyé inú àwọn àfáà salaf nípa lórí àwọn ìmọ̀ geography àti ìmọ̀ science so wọ́n tún wá ń sọ àwọn ọ̀rọ̀ kan bọ̀ mú sí ká ọ̀rọ̀ yìí rí náà fídíò wa so ẹgbẹ́ Sheikh Adam sọ wọ́n ní min akabir ulama Islam nínú àwọn àgbà àfáà Islam nínú àwọn àgbà olùmọ̀ Islam nàbáyìwá fi hadha al-asr lásìkò tí wà bal
وفي هذا العصر بعد الشيخ هذا so kódà lásìkò tí wà gan al-asr al-hali so àsìkò tí wà gan olùmọ̀ torí pé asùrù Sheikh Adam náà làṣìwà asùrù àwọn àbábínú bá náà làṣìwà so náà àgbà olùmọ̀ Islam Sheikh Adam náà fẹ́ náà ara wọn sẹ́lẹ̀ so ṣe Ibn Baz tí ìjápọ̀nlì àti àfáà rẹ̀ Mudir tó ń sọ wẹ́rẹ́ rẹ̀ ọ̀dẹ̀ sí yóò dà kó àwọn ipò yìí bí àwọn kì í ka ọ̀rọ̀ Sheikh Adam tọkàn máa ń jẹnu pé Sheikh Adam ṣe àwọn tẹ́ fẹ́ máa takò gan amọ̀rọ̀ Sheikh Adam jù yìí lọ àyí bẹ́ẹ̀ kọ́ ìfẹ́ inú ò lè jẹ́ kó tẹ̀lé Sheikh Adam bá filẹ̀ Sheikh Adam èdè kọsíra kan ni tó sọ pé àfáà tó gbọ́dọ̀ ṣe ìjọba àfáà tó bá ṣe politics tó ń ṣe òṣèlú òun ṣàfáà ẹ̀sìn àfáà burúkú ni àwọn olùbìlẹ̀ jẹ́ ni kí ni Mudiru Mẹ́kà sì yọ ṣòkòtò tí tó tẹ̀gbà tí ń sìn látara pé Ọlọ́run wá dórí sí wọn àwọn tọ́lọ́run wá ń tún wá ń fún ní àpọ́nlé nù ọ̀dọ̀ àwọn ìjọba nísìn tó wá ń jẹ́ náà àfáà súnnà ó ń bá wọn nú jẹ́ wọ́n tún fìyàn ṣe ẹ̀ta àánú tó ń ti pé tẹ́ ń wá gan èyí tó náà ní ó tóyín lọ́wọ́ náà ló tóyín lọ́wọ́ ń bẹ̀ so ẹ̀yin ò ṣe jọ àbáyín ẹ̀ ṣe gbọ́ràn sí àbáyín lẹ́nu Sheikh Adam ní wa huwa thiqatun fi ulumil arabiyya wọ́n ní thíkọ̀ ni bàbá yìí thíkọ̀ ni pé ẹni tí ó dàbí pílà tí ẹ ti pé ní àwọn lè ti tó tán wọ́n ti tán sínú ìmọ̀ nínú èdè Lárúbáwá wal hadith àti ìmọ̀ hadith bàbá òtẹ̀ gbọ́dọ̀ má dárúkọ hadith yìí ńlá fi mọ̀ pé Sheikh Adam wọ́n yìnràn jọ ẹ̀yìn afọ́jú yìí lọ Sheikh Ibn Baz fil hadith kódà kí Sheikh Adam má dárúkọ hadith a sọ pé bí a ó fò wọn ni àbí wọn mọ̀ Ibn Baz inú hadith wallahi wọn kò ní síkọ̀ bal thikot àwọn síkọ̀ àpapọ̀ orúkọ yẹn ó pọ̀ lẹ́ẹ̀rọ àfò Sheikh Ibn Baz nínú hadith bàbá tẹ́ pé wọ́n ti fọ́jú láti kékeré fa Ọlọ́run ló mọ̀ bó ṣe ìmọ̀ tọ́lọ̀ fún bàbá yẹn láfàá fún wọn sọ pé ní min a'lami ulama'i asr iná àwọn ìtọ́ ní ìmọ̀ jù lásìkò tí wọn àtàsìkò tí wáyé tọ́ ní ìmọ̀ jù nílẹ̀ ayé yìí lásìkò tí wọn àtàsìkò tí wáyé Sheikh Ibn Baz ọjẹ́ kan nù wọn tábà náà number 1 àgbà ìmọ̀ wọ́n ṣe ta'liq Sahih Bukhari wọ́n ṣe ta'liq Sahih Bukhari lórí mọ́ tó pé ní ta'liq fún àdí la ilaha illallah muhammadur rasulullah tó fi lè mú Sheikh Usaimin gan sọ pé Ibn Baz àbátọ́ ni tíra tí mo fẹ́ kọ́ fẹ́ sọ̀rọ̀ wọn yìí tí mo fi ń kọ́kọ́ ń wo kí ni Sheikh Adam gan sọ ń pa wọn táwọn kan fi ní jẹun wá kí ó lọ́dọ̀ àbáyé Sheikh Usaimin àti kékeré náà báyìí ti ní ìmọ̀ burúkú àwọn gan ọrí Sheikh Ibn Baz wọ́n jókòó síwájú pa yín kí ó lọ́dọ̀ rúwọ̀ ẹ̀wọ̀n kí táwọn afáṣe máa ń ṣe láìgbà ẹni ẹ tó bá ti rí èèmọ̀ àfá àgbà ńlá wọ́n rí pa àwọn kí ó lọ́dọ̀ kódà kọ́ jù lọ tó ń tí yẹ pé ní Sheikh Ibn Baz wọ́n ju Sheikh Usaimin lọ ṣùgbọ́n kódà kọ́ jù lọ gẹ́gẹ́ bí Imam Ahmad ṣe lọ kí ó lọ́dọ̀ Imam Shafi'i tó sì ju Imam Shafi'i lọ sòtọ́ máa ṣe pé ní nígbà tí wọ́n máa bá Imam Shafi'i máa da ìbáka wọ́n máa bá kó ìbùfi ìbáka jẹun máa mú ìbáka máa bá wọn tọ́jú ìbáka wọ́n yẹn àwọn bá ọmọ inú rẹ̀ tọ́jú ìbáka ọmọ inú mi ni ṣùgbọ́n ìmọ̀ rẹ̀ tóun fẹ́ gbà òun mọ tóun ṣe àwọn Imam Ahmad nísìn Jabal òkè inú ma hadith inú gbogbo ma torí ma hadith náà ni muntaha tó bá ti ìwájà àgbàfà nínú ma hadith muntaha nìyẹn gbogbo ọmọ náà ló ti ń bá bọ̀ tẹ́lẹ̀ àrọ̀bíyà ní fíkíù ní Sheikh Adam tẹ̀síwájú wọ́n ní àfihàn ọbí ti ṣíbẹ̀ yẹn kúrò fà bọ́ بعض السلفيين والعلوم الفلكية الحديثية sáyé báyìí wọ́n ní wàlfíkì àti inú ìmọ̀ fíkì ẹ̀yìn ẹlẹ́mọ̀ agbẹ́ṣẹ̀ ló tún Sheikh Ibn Baz kó láì lọ sórí YouTube lásán ẹ̀kọ́ lọ́ máa wo àwọn Sheikh Ibn Baz wọ́n ní YouTube video kan táwọn ọmọ ìyá bá wọn post lẹ́yìn bí at least bí ọdún méjì sẹ́yìn mo follow clip yẹn mo fẹ́ wo tán díẹ̀ lókù lórí mìíràn bá ṣe ń pín ogún la ilaha illallah video YouTube yẹn ẹ̀ẹ̀kan bẹ̀ tí ó bá ọ bí a 40 minutes ó wá tó mélòó nínú ó náà pọ̀ tó bí 12 tí Sheikh Usaimin náà ní tí wọ́n bẹ̀rẹ̀ náà sí tí wọ́n fẹ́ pọ̀
wallahi báyìí kọjá Allahu akbar alhamdulillah pálá fi wá mọ̀nà sọ́yí ọ̀dọ̀ irú àwọn tí ẹ̀ka ti gbà wọ́n lọ́dọ̀ wọn báyìí. Wa tafsir àti inú mọ̀ tafsir ṣé ká dámọ̀ lọ ń sọ̀rọ̀ àwọn àbá ifá inú tíra wọn ni o so kó o lè bá a mọ̀ pé àwọn báwọn àbá ìmọ̀ tán sọ. So àwa bí Sheikh Al-Uthaymin jẹ́ kí n ṣí bẹ̀rẹ̀ jẹ́ pọ́s kìíní. So àwa bí Sheikh Al-Uthaymin so wípé ma hukmu wọ́n ní hukmu taswir al-muhadarat wa nadawat bi ajhizati al-video wọ́n ní kí ni ìdájọ́ ká máa ya video coverage níbi àwọn òde bí irú ìtìdọ̀ Sharaf lọ yìí. So táà fi mọ̀ pé ẹ̀yin tẹ́ nǹkan jẹnu Sharaf ṣe ìjẹ́tẹ̀ rò pé àárí kan làbíbù lórí péjì ẹ̀ lórí Facebook òun náà tẹ̀ ní fídíò tí mo tẹ̀ fi hàn yín yẹn Facebook tẹ́ bá click lórí link yẹn page Facebook làbíbù ni mo lọ ìyẹn ló wá wò pé jẹ́ ìṣàlàyé ọ̀rọ̀ yìí torí àkọ̀rọ̀ àwọn èèyàn lórí nǹkan kálukú ń sọ ìkan ní wọ́n tẹ̀ sí dẹ́ngẹ́ nígbà tó ní àgbẹ̀yé tí Sharaf ní. Ṣé ẹ̀yin ò gbọ́dọ̀ ti rò pé bàbá yìí tó ń ṣe lecture yìí pé àti wọ́n tó ya fọ́tò gbogbo yín ọlọ́run làánà obìnrin tó pọ́lọ́run làánà obìnrin ya fọ́tò haram ní kankan tó ṣe inú fídíò yẹn. Ṣé wo gbọ́dọ̀ ti ronú pé bàbá tó ṣe lecture yìí bàbá yìí máa ti lọ hajj rí, bàbá tó ṣe lecture yìí bàbá yìí máa lọ kí ó nílẹ̀ lọ́wọ́, bàbá tó ṣe lecture yìí bàbá yìí máa ti máa ṣe a lot of things tó máa rí kọ́yà fọ́tò. Ṣé ẹni tó lọ hajj kò ní ya fọ́tò? Ṣé ẹni tó lọ kí ó ní university kò ní ya fọ́tò? So tóun ti gbọ́dọ̀ sọ wáyà láti ya fọ́tò yẹn wọ́n tún ṣe lecture yẹn tẹ́ fi mọ̀ pé ní olóòdo làwọn àbáyìí. So wọn sọ pé torí ẹ̀ ó di ẹ̀tọ́ táwa náà yín sọ pé ní tòun fọ́tò náà kò di ẹ̀tọ́ náà kò yẹ kí bí fọ́tò náà wá padà di ẹ̀tọ́ kódà kí wọ́n pè lẹ́tọ̀. So kẹ́lí fi mọ̀ kí àwọn àbáyìí wọ́n ti dúró lórí òdodo tó ti pé wọ́n ti lọ hajj rí so túnmọ̀ òdodo wọ́n ti ya fọ́tò, wọ́n ti lọ jámí àti doctor ni wọ́n nínú ìṣèmọ̀ ṣẹ̀ríà, wọ́n ti ṣe degree náà masters doctorate wọ́n ti ya fọ́tò rẹ̀gẹ̀dẹ̀. But àwọn ní àgbẹ̀ pé àwọn fọ́tò yìí fọ́tò hajj ni tí n bá fọ́tò mi lè ṣe hajj. So ẹ ti mọ̀ pé àwọn àbá yìí wọ́n ti ya fọ́tò sẹ́yìn. So wọ́n sì tún wọ́n sọ pé fọ́tò kò tọ́ torí pé àwọn gbọ́n sọ pé àwọn sọ táwọn ń ṣe àwọn ń sọ̀rọ̀ kan àwọn sì ń ṣe nǹkan mìíràn àwọn ńlá àgbọ́yé yẹn ni torí pé ní hájà ọ lọ hajj ìsìn ọ̀yà fọ́tò ọ wà nítorí pé ọ ní ṣe so wọ́n máa yà pẹ̀lú pé ọkàn rẹ̀ kọ́ ṣùgbọ́n nígbà tí dọ̀wúrọ̀ tó bá dé tá a gbọ́dọ̀ tẹ́ pé a lè rí nǹkan tó tọ́ ṣe so a mọ̀ pé ìyẹn láti dé ibẹ̀ yẹn àyà tó rẹ̀ lábẹ́ pé fọ́tò ọ̀hún náà ọ̀rọ̀ ṣe ẹ má yẹ kí n sọ̀rọ̀ ṣáájú ẹ kí n wọnú tírà lọ so àwọn tó tẹ́wọ̀n ṣe àwọn àbáyé ti gbọ́yé ní tẹ́yìn ò gbọ́yé so la fi fẹ́ kẹ́kẹ́ ẹni tọ́lọ̀ bá ní kó yé so kóhun náà kó di ìmọ̀ mú kó sì máa fi mọ̀ ṣiṣẹ́. Wọ́n bí lọ ṣe àṣírí tírà yìí bó ṣe pọ̀ tó yìí àwọn ìbéèrè tó ń bi àbáyé tó sì ń dáhùn sí i kèé kọ́ dídí àwọn ìbéèrè tó ń bi wọ́n tó fi ń dáhùn láti lè clear ọ̀rọ̀ ni. Wọ́n bi wọ́n ní kí ni wọ́n ní alladhi arọ wọ́n ní kí ni ìdájọ́ àwọn fọ́tò táyìn àwọn fídíò táyìn cover níbi òde àbá ní alladhi arọ annahu la ba'sa bi taswir al-muhadarat wa nadawat bi ajhiza al-video al-televiziyoniya wọ́n ní tẹ́mi rí òtú pé kò sáburú ń bẹ̀ kò sí tó burú bí ká ṣe kámẹ́rà ká cover ká ṣe video coverage fún àwọn occasion idha da'at al-haja ila dhalik tó bá yẹ pé a ní ìdí fún kò ń ṣe kẹlẹ́ ń ṣe birthday party tẹ́ ń ṣe gan ọkọ̀ tọ́ná débi tí fídíò bẹ̀rẹ̀ wà tọ́ àbíkẹ́lẹ́ ń ṣe kíni ní tí ò nítumọ̀ kódà kọ́ máa ṣílé gan kí ló fẹ́ fi ṣe kò nítumọ̀ ìgbà tó yẹ pé mọ́ṣáláṣí lẹ̀ ń ṣí ń sìn tó yẹ pé àwọn sùnwúrí àlọ́wà fi ń lówó kọ́ mọ́ṣáláṣí yẹn tẹ́ wá ń cover pé òun ní o so kẹ wá send ẹ̀ sí wọn so yóò tún bí pé òkè wọ́n ṣe ta àwọn ẹ̀ka tún kọ́ mọ́ṣáláṣí lómi so irú yẹn kò lè láburú nú. So ìlà awo ìtàdọ́tù maslaha àbí kó wáyé pé àǹfààní ni yóò ṣe kí ni yóò jẹ́ ká fẹ́ ṣe nǹkan yẹn ìtàdọ́tù al-maslaha so lábá wá ṣe máa lónìí ẹ̀
pé àǹfààní tí kíní yóò bì ní ó fà ká fẹ́ ṣe kíní ká fẹ́ ṣe lè mọ̀ àwa ní torí àwọn ìdí aláwọ̀kọ́ anna taswir al-photography al-fawri ọ̀rọ̀ tí abẹ́yà báyìí ṣe tó yìí wọ́n ti kọ́kọ́ ṣàlàyé ẹ̀ síwájú tẹ́lẹ̀ fi ní under topic hukmu taswir ìdájọ́ yíya fọ́tò wa hukmu tina isuwar ìdájọ́ títọ́jú fọ́tò kíkó fọ́tò jọ ọlọ́kọ́ album jọ sínú ilé wa hukmu suwar allati tumathil alwajh wa ala aljism àtàwọn images tẹ́ pé yóò ṣe ojú yóò ṣe òkè ara sọ̀bá ti sọ̀rọ̀ ọ́ ti sọ̀rọ̀ kódà page tó fi sọ̀rọ̀ náà bí page márùn-ún ní tí ó bá lé 1 2 3 4 5 bí page márùn-ún lọ́ fi ṣàlàyé ọ̀rọ̀ so wọ́n ṣàlàyé gbogbo ń tọ́ra ṣe ní summary yìí wọ́n ṣàlàyé lẹ́kùn rẹ̀ sí ibà so bọ̀dí summary yìí náà yóò jẹ́ kí n tọ́ sọ́n bẹ́ẹ̀ náà kó clear pa wọ́n ní aláwọ̀kọ́ nìyẹn wọ́n ní tó bá yẹ pé ní àyìn iṣẹ́ la fi yà tẹ́ pé yóò kọ́ capture lẹ́ẹ̀kan náà gbáhùn tó dẹ̀ pé ní iṣẹ́ pé ó kámẹ́rà ń tó Ọlọ́run dá náà ni ntọ́lọ́run dáná ló pick pé kéèyàn kan ló máa sọ pé èmi mo dá ilé mi mo pick èmi ni mo ṣe kí ni mo yà èmi ni mo gbé kalẹ̀ tí ò sì ń ṣe image 3 dimensional image tí wọ́n kọ́ wà lọ fi òkúta àbí máa mọ̀ àbí irin lọ mọ èrè irú tó máa mọ káàkiri èrè lábájá èrè ìtàmẹ̀dò tó máa mọ sọ́ọ̀kì sáàrùn ojú títì tí ò ń ṣe irú yẹn o wọ́n ní la yadkhulu fi mudahati khalqillah wọ́n nílé òwò kò bọ́ sábẹ́ pé à ń ṣe àfijọ́ ìtọ́làdá kò bọ́ sábẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ayé sọ síwájú lẹ́ẹ̀kan kò bọ́ sábẹ́ rẹ̀ torí pé ìtọ́làdá yẹn náà ni à ń rí àfi kankan ṣe pé afẹ́fìn kankan jọ ìtọ́làdá yẹn òun náà là ń rí ìwọ lọ́sọ̀rọ̀ àbáláwo kó wá mú píkṣọ̀ tó yà fọ́tò tó yà àti tẹ́nìkan fọwọ́ dúrọ̀ kò ní kó fi ṣe nǹkan kò bí wọ́n fẹ́ fi ṣàfihàn nìkan ní o lọ ṣe o à ń fún lápòjúwe ni o kẹ lọ bí wọ́n pé èwo ló máa ń ṣiṣẹ́ jù kó wá gbọ́ àbáláwo wá wò tí yóò mú torí pé èyí tó yà yẹn gan mọ̀ pé ní yẹn gan ni tó bá lọ fi tọ́kẹ́ nìkan fọwọ́ yà ó lè má ṣe é ní nǹkan kan torí pé ẹni tó fọwọ́ yà náà lè má get 100% ìwà lè rò kó jọ ni ó lè má jó òun mọ́ ṣùgbọ́n ẹni tó yà yẹn ọwọ́ kan ní ṣiṣẹ́ so wọ́n nílé ìbọn sábẹ́ pa àfijọ́ ìtàlàdá inú tó wà náà àdìsàpò òhèrè àtàkálẹ̀ kan kàmọ́ heather lùtà amil wọ́n ní kó dẹni tó bá wọnú kan lẹ̀ gan yóò hàn síbẹ̀ tóun tí pọ́n tẹ̀wulẹ̀ kúkúlẹ̀ ṣàlàyé ló pẹ̀lẹ́ rí ní ibà níbi tọ́pìkì tó ṣáájú ṣùgbọ́n ẹni tó bá wọnú kan lẹ̀ gan tó máa jẹ́ oníròrò ẹni tó máa ní tó ní òun dáadáa yóò ṣe kíni yóò hàn sí. wọ́n ní ẹlẹ́kejì tó jẹ́ pé ní wọ́n ní ìdí ẹlẹ́kejì tó fi jẹ́ pé a lè ya fọ́tò bẹ́ẹ̀ tó bá jẹ́ pé kò ṣe kó lọ máa ya selfie o kó lọ máa post ẹ̀ sí TikTok o àbí Instagram o ìwọ tó bá lo TikTok gan tó yẹ kó ń lò fún fi ń post ẹ̀kọ́ ẹ̀sìn ọlọ́mọ yẹ kí TikTok ní ṣe sábà ìyá náà fún ọ torí TikTok kò sí nǹkan rẹ̀ ń bẹ̀ tó fẹ́ wò ju kó máa wo haram lọ torí pé òun ó tẹ̀ sí ìkéré díẹ̀ sí gbà àwọn social media bí Facebook ọ̀hún náà gan kó ń bẹ̀ tó bá ní nǹkan tó fẹ́ ṣe ń bẹ̀ tó bá ní business tó fẹ́ ṣe ń bẹ̀ àti tó bá ní business ṣe náà ni kó máa lọ bẹ̀ so torí àwọn nǹkan yìí àwọn ṣàyàtìn lọ́wọ́ ń di ẹ̀ láti lè fi kó àwọn ìwọ́nú náà kò so ìdàdá àti ìlhàjà ilé tí bá yẹ kí bùkà a nídìí láti yà there is a need for it àbí àǹfààní yóò jáde látara bẹ̀ so nìkan ni o tòun ti pé torí pé à ń wò pé ìtàṣe fọ́tò yà gan òun lẹ́yìn ṣe pá fi jọ ẹ̀dá Ọlọ́run ní o tòun ti wáyé pé àǹfààní la fẹ́ fi jẹ́ ń bẹ̀ àbí yóò bùkátà fẹ́ lọ ṣe hajj gan kò hàn ní fọwọ́ yà ọjọ́ fọwọ́ yà ò lọ hajj o ìyẹn haram ni kò sí ìtìláfù kò sí ìyapa lórí yẹn ìtí àpá wà náà ni kì í kàrọ̀ ọ̀rọ̀ kì í má ṣáájú ewu àwọn àbáyé sọ̀rọ̀ wọ́n ní àna súrọ̀ ẹlẹ́kejì ni pé torí pé súrọ̀ la tadhhar ala sharid kò ní hàn lórí àwọn rédíò kẹsẹ̀tì yìí fala yakunu fi ìtìnáwó lè súrọ̀ so kò lè sí pé nìkan ló ń tọ́jú picture wọn síbi kankan so wọ́n ní ìdí kejì nìyẹn táwọn sọ pé kò sábúrú kọ́ ṣe video coverage so tọ́wọ́ dẹ̀ pé bí àwẹ̀ wọ́n lè inú video coverage wọn tí òyìn kí bí audio nìkan lọ́fẹ́ lò bí video coverage wọn lè screenshot irú àwọn sheikh tamari àwọn sheikh àgbàgbà sheikh ibn baz sheikh àwọn afá àgbà wa táwọn náà sọ irú ọ̀rọ̀ yìí ẹ lè rí fídíò wọn lórí YouTube kọ́kọ́ fi ṣe banner àbí kọ́ fi ṣe thumbnail so olóró eléyìí ọ capture photo wọn nu fídíò ni so tó bá tún ṣe bẹ́ẹ̀ náà gan kò tí ì burú fáwọn ẹni tó ń ṣe ni wàhálà bá òun tó pé òun ló ń ṣe fídíò kò ń ṣe so kò ìta àti wọn fi ṣàlàyé nìyẹn kò ń ṣe ẹni tó ìwọ tó ń ya fọ́tò ká ìwọ tó ń kọ́ táwọn èèyàn ni wàhálà bá kò ń ṣe ẹni tó ya fọ́tò fún tí ó rẹ̀ pé òun fún rẹ̀ kò dúró pé ẹ̀yà mi ó dúró tiẹ̀ ni
fún nǹkan tó torí ẹ̀ lọ ṣe wàhálà ẹ̀yìn lè yí bí ẹ̀rọ Sharaf náà ṣe dúró tí wọ́n pé wọ́n fún mi lẹ́bùn mo sì gbà wọ́n sì ní kọjú sí ayé mo sì kọjú sí wọn ẹ máa yà mí tó ń tu pé tó bá tẹ̀ tún yà wọ́n gan kọ́ tún dúró kọ́ tún pòsì bí ẹ̀yìn ṣe ń sọ gan lábẹ́ àwọn àgbọ́yé yìí pé bùká ọ́nìdì láti yàrá ẹ̀ torí pé ní irú conference báyìí tó fún wọn ní òní award yẹn ó lè jẹ́ kí ìjọba lọ organize ó lè jẹ́ pé àwùjọ ńlá kan lọ organize torí pé ẹ̀yìn ìdìpẹ́ yín náà rí pé nǹkan tó tóbi ni so ó sì nídìí ká document ẹ̀ ká lè fi mọ̀ pé a gba àwòrán fún nǹkan báyìí tí ó tún bí àwọn àǹfààní ńláńlá míì so tó bá jẹ́ orí yẹn náà so kò sábúrú mẹ́ lábẹ́ irú àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí tó ti pé àtúntì sọ àwọn nǹkan míì jáde ẹ̀ẹ́ka gé àbáyé kọ́ sọ nǹkan wọn ní so àbáni ẹlẹ́kẹta anna al-khilaf fi dukhul at-taswir al-fotografi al-fawri fi mudahat khalqillah wa in kana yurith shubha fa in al-haja aw al-maslaha al-muhaqqaqa la tutrak li khilafin lam yatabayyan fi wajh al-man ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó dúró déédéé tó clear pa ni àbáni káwá sọ pé àkátúwá sọ pé gan àwọn àáfàá gan ṣe ìyapa ẹnu lórí pé ṣé fọ́tò tàfọwọ́yà àbí ìtàfifi ṣé fọ́tò tàfi kámẹ́rà yà ṣóhun náà kó sábẹ́ mọ́níwò ni àwọn àáfàá ṣe ìyapa ẹnu lórí ẹ̀ ẹnu ò tí kò àwọn àáfàá ṣe ìyapa ẹnu lórí àwọn kan ní kò tọ́ rárá ni eléyìí tá a náà sì dúró pé gba dúró lórí pé kò tọ́ náà ni àyàfi tí bùkátà tí dọ̀rúrọ̀ ẹwà náà sọ lámùsìn ó ní àgbẹ̀dọ̀ tọ̀ ká kọjú sí kíbùlà ṣùgbọ́n nígbà tí ọkọ̀ Sham Huzaifa kọ́ ni ó nígbà táwọn dé Sham wajadna marahidahum qad tawajjahat nahwa al-qibla àwọn rí pé ojú tọ́lẹ̀tì wọn ó ti kọjú sí kíbùlà nígbà tọ́lẹ̀tì bá sì wà nílẹ̀ ṣe ká máa tọ̀ sí gbangba ni tó ní fananharif anha wa nastaghfirullah so akọ̀ọ̀rà kọjú akọ̀ọ̀rà bẹ́ndì wọn bá a sì máa tọrọ àforíjì náà alákọ̀ọ́lọ́ foríjì wọn o àkókò la kọjú ẹ̀ sí kíbùlà o a fẹ́ lóun tiwa ni o but wọn bá ta lè níkàpá láti ṣe ni òforíjì wa o so èyàn mọ́tẹ́kùlọ́ àmọ́sítàtọ̀ọ̀tún tó wáyé di bá bẹ pé mò ń sá fún nǹkan wọ́n fẹ́ bọ́ sí condition ńlá tó tóbi tí ò sí ní tọ̀ èyàn tọ̀rọ̀ àforíjì Ọlọ́run ti fojú fò fún wa mẹ́rin so irú ẹ̀ náà ní irú àwọn nǹkan báyìí bọ́ sí pé ìyapa inú gan bẹ́ẹ̀ lórí pé ṣé èyí ta tẹ̀ fi kámẹ́rà yàgàn ṣó bọ́ sábẹ́ àwọn àfáà gan ní gan kò bọ́ sábẹ́ wọ́n sì má àwọn ẹ̀rí tó fẹsẹ̀ nílẹ̀ tó bá làákà ìmú ọmú wá so ṣùgbọ́n a sọ pé òun náà kó sábẹ́ rẹ̀ tó bá di sọ pé mo sọ wèrè náà tó bá ń yà ni àyàfi ìgbà tí condition bá mú àyà kò sí wọ́tọ̀ lọ́ọ̀yà selfie o tó lọ́n ṣe bá dé bàtì àbí wọ̀tọ̀ ní tó kẹ́ ṣáàyà fọ́tò kan tí ò nítumọ̀ tẹ́kù wọ̀gán ò lè sọ pé ní tí mo torí ẹ̀yà yìí ó ṣe gbọ́ létí níjọba ìrìnkẹ́ ọmọ ó ṣe èrò lẹ́jọ́ ó ṣe fi ṣàwí ó ṣe múlẹ̀ excuse so wọ́n ní tó bá yẹ sí pé ìyapa ẹni gan ṣì wà lórí òun gan fún rẹ̀ pé àti lè fẹ̀rí rẹ̀ múlẹ̀ so wọ́n ní tí bùkátà ńlá kan yóò wá tí bá yẹ pé àwa bùkátà condition wa mú wa bùkátà mú wa pé a ní nídìí fún láti yà bí a pé a fẹ́ fi ṣe hajj àbí a fẹ́ fi dọkumẹ́ntì pé a fáwọn èèyàn ní ẹ̀bùn tí oníṣẹ́ olóore tó ṣe yìí láti lè fi jẹ́rìí àbí kódà gan mo fún ọ lọ́mọ mi a sì jẹ́rìí a sì mọ̀ pé eléyìí kò fẹ́ kọ́mọ iṣẹ́ sìn ṣùgbọ́n a ti lọ tọrọ ọmọ lọ́yẹ̀ bá ṣe capture ẹ̀ ní pé ẹ̀yin kọ́ máa sọ pé mi ò fún lọ́mọ o mi ìránṣẹ́ kọ́mọ mi lọ ṣe mùsùlùmí o àbí kó ní pé owó tí mo yẹ ẹ ní mo san ká capture ẹ̀ kó máa sọ pé àyìn tá à ń bẹ̀rù pé nìyí èèyàn tó wà kán nìyí ó lè dọ́ lásìkò ní àfóhùn lówó so irú nǹkan báyẹn aláàlẹ́ máa dojú kó bẹ́ẹ̀ fún wa ni tó ti yé kò bọ́ sí torí pé fọ́tò òun fún rẹ̀ gan-an ò sí kò lórí pé so bó dẹ̀ pé ní ìtò strong náà ni pé àníyà so àwọn ní àbí bẹ́ẹ̀ kọ́ tó bá yẹ pé àǹfààní àwọn èlé masla al-muhaqqaq tó yẹ pé àǹfààní tí ẹ pé ó fẹsẹ̀ rinlẹ̀ àbí so tó fẹsẹ̀ rinlẹ̀ so àǹfààní tí ẹ pé a rí ń bẹ̀ àǹfààní tó tẹ́ pé ó wà inevitable kò yẹ ká miss àǹfààní yẹn so àfààní nítorí pé nǹkan tẹ́ pé ẹnu ẹsẹ̀ wọ́n ní pé láàtú truck lè ṣe láàfin làmẹ̀tẹ̀ bá yànnà fi wájú mọ́ni ojú èyí ta torí rẹ̀ kọ́ ta sọ pé kò tọ́ gan kò tí ì fi hàn ojú ta fi sọ pé kìíní yóò tọ́ kò tí ì clear dáadáa ní wá nítorí irú nǹkan tí yẹ pé ojú ta ti sọ pé kò tọ́ gan kò tí ì clear dáadáa ká lọ fi ti nǹkan tẹ́ pé àǹfààní ńlá yóò jáde níbẹ̀ dànù tòtòrò àwọn ìdí yìí la fi sọ pé tó bá yẹ pé fọ́tò tó yà ní òde ni ó lè tọ́ tó bá yẹ fọ́tò tí ò ní ìtumọ̀ kan ni kò tọ́ tọ́lá àwọn ìdí ò ní ìtumọ̀ kankan bẹ́ẹ̀ kò dájẹ́ kí fọ́tò tó pé ó ní àǹfààní ńlá kan ó lè tọ́ wíwu mọ́ṣáláṣí ọ̀dọ̀ wa kan tí aláàgbé fún kọ́nà àwọn stars wa àáfàá wa ni wọ́n láti ti jẹ́jọ́ ẹ̀gbọ́n wa so mọ́ṣáláṣí àwọn oníbídìí àwọn lọ́sìn lò ti pẹ́ ṣùgbọ́n Ọlọ́run bàbá tó mọ bó ṣe ń gba ẹ̀sìn fáwọn ẹlẹ́sìn gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam ṣe sọ fún àwọn Yahud nípe ní ya masha Yahud aslimu teslamu àwọn kàmàkọ̀ wọ́n ní
kọ̀dìbà láktẹ̀ yá balẹ̀ kọ́ọ̀sì anábì náà yẹ̀wò àwọn ìgbà tó náà yọ̀dà fún pé yá lọ lé àwọn Yahudi kó ní Mọ̀dínà anábì ni mo pè yín ẹ̀rú tún fún ọ ní last grace ẹgbà Islam kẹlà yẹn gbé ní kẹlà kó ń bi ká lé yín dànù ká tún gba owó yín ká tún pín mógún ká tún pa àwọn ọmọ ogun yín tẹ́ bá lè gbógun tiwa kẹ́tù lọ jẹ̀yà nínú iná Allah kẹlà ń bi yá náà Allah wọ́n ní o ti sọ tiẹ̀ ìwà àbákọ́sì o ti wí tiẹ̀ fi wálẹ̀ àgbọ̀ anábì tún pa ẹlẹ́ẹ̀kan sí wọ́n tún sọ bẹ́ẹ̀ anábì tún pa ẹlẹ́ẹ̀kan sí anábì wa ni ó yẹ gbọ́ o fainal arda lillahi wa rasulihi ilẹ̀ yìí o ilẹ̀ o inú mi jẹ́ tí mo kà dísẹ́ ní sọ Bukhari wàlá inú mi dùn débi tó dé pé mo ti sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ rí láì dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ wà àdìsí wà lórí ẹ̀ nígbà táwọn kan sọ pé anábì jagun ọ̀rọ̀ àwọn Israel àwọn Iran yẹn ni pé wọ́n bínú pé bí Islam ṣe gbalẹ̀ nìkan ló ń sọ àwọn afẹ́ mọ̀ pé àwọn tí wọ́n kíkọ̀ wọ́n lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí wọ́n ṣe súnà yìí ni mo á ń sọ pé Islam bá tiẹ̀ gba wọn tó gbàlú wọn gan tí Islam bá gbàlú wọn gan tó jagun tó gbàbẹ̀ tìbí Islam ní ó gbàbẹ̀ Ọlọ́run àtàwọn àti ilẹ̀ wọn Ọlọ́run ló ní wọn tí Islam bá gbàbẹ̀ kò sáburú ń bẹ̀ Islam náà ló ní ilẹ̀ kò ní sọ pé àwọn làwọn nílùú mùsùlùmí kọ́ wàá gbà wọn mùsùlùmí kọ́ wàá gbà yín kọ́ tó wáyé pé Islam Allah ló gbàlẹ̀ fún Allah náà ló ní ilẹ̀ àtẹ̀yìn ṣùgbọ́n táwọn ẹbí sọ fún àwọn Yahudi ẹ wò Ànábì ní ẹ lọ mọ̀ pé ní ilẹ̀ o Allah ló ní àtòjíṣẹ́ rẹ̀ wa inni uridu an ajliya mo fẹ́ lé yín kó Allahu Akbar wallahi so ẹ wo bẹ́yẹn so Allah mo bó ṣe ń gbalẹ̀ fún ẹrú sìn Allah wa gba mọ́ṣáláṣí fún ustaz wa pẹ̀lú ọ̀nà àrà tí mo ní kìí ṣe máa narrate ní ibà àwọn kejì mọ̀ bẹ́ẹ̀ àwọn ṣe kútùbà nígbà táwọn ṣe kútùbà lákọ̀ọ́kọ́ mo wá rí fídíò tó cover mo wá sọ fún ustaz pé ẹ gbé fídíò yìí sórí Gmail anything lè ṣe WhatsApp anything lè ṣe ló lè sọnù ẹ lè cover lórí Gmail ìjọ tó bá sọ pé rọ́ o wọn fẹ́ àfáì síbẹ̀ o wọn ò wúyè fún toríjọ́ yìí ìyá tó ní mọ́ṣáláṣí ó wà ń bẹ̀ àwọn ọmọ rẹ̀ ó wà ń bẹ̀ kódà wọ́n tún há owó fáwọn èèyàn pé ibi kíkẹ́ àyìnáwó pé àwọn ń ṣe mọ́mù wọ́n wá ń fi jímọ̀ sí ipa fún wọn jẹ mọ́mù so a lè fi lè ṣe ẹ̀rí ńlá nìyẹn kò ní pé ẹ̀rí ńlá ní fídíò coverage lélẹ̀ so irú yẹn sìn bùkátà ńlá ni ó sì ṣàǹfààní ńlá fẹ́sìn tó náà àwọn tá à ń sọ yìí wọn ò ní sinmi lórí ẹ̀ pé wọ́n yá yí ta ti ń kí jímọ̀ ta ti ṣe sàlátù wọ́n ti wá máa tún mọ́ṣá ṣe wọ́n wá tún kọ́ dáadáa wọ́n wá lé wa kúrò wọ́n wá lọ fún onísúnà kan ọ̀bọ kan so irú nǹkan báyẹn ni so àwọn àgbẹ̀ yìí làwọn ọ̀dọ́ Sharaf ti gbọ́ yìí so tó ti yẹ kí ògbóró àbíbù lágbàjì àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ń ṣàtakò afọ́jú so tó bá yẹ pé ìta lóyún inú ló ń ta yín inú ń bí yín so inú yóò máa bí yín lọ nítorí pé àwọn nǹkan báyìí gan kébé nu intalaṣi máa ṣe fún àwọn báyìí wọ́n tún ṣètò pọ̀ wọn káàkiri inshallah wọ́n tún fún wọn láwọn ìbò ńláńlá so yóò sì jẹ́ ájèlè bó ṣòro ọ̀hún so ìyẹn èyí tó kọ̀ sáré wá nù ìròdùnú tí ó máa bẹ fún wọn ẹ̀san wọn gan ọ̀dọ̀ Allah ló wà ọ̀dọ̀ Allah gan lẹ̀san wà kọ́lọ̀ gbọ́dọ̀ kún kó jẹ́ kí a rí àbápẹ́ àti àwa náà lórí dáadáa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.